káwọ́ ẹni bá rìn o ayé ṣòro. Mo ní ká tó bá ní rìnrìn àjò káwọ́ ẹni tí a bá lọ. Apaniwà nílé apaniwà lájò káwọ́ ẹni bá rìn o ayé ṣòro. Gbogbo nǹkan lọ́lọ́run ọba mi fún mi lẹ́bùn ẹ̀. Orin nìkan ló fi jẹ mí níyà láti máa kọ. Mo kí yín pé kú dédé wò yìí. Nẹ́tíwọ́ọ̀kì. Ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ̀ máa kú dédé wò yẹ kú weekend. A ti wà lọ́jọ́ ìsinmi. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní kí ilẹ̀ Yorùbá ó máa ní sinmi. Ìbá àjọmọdé ni kó jágbà. Ìbá àjọkùnrin, ìbá àjọbìnrin. Ìbá àjálejò, ìbá àjọmọ onílé. Irú àwọn bẹ́ẹ̀ ò ní nísinmi o. Mo kí yín ẹ kú ìpalẹ̀mọ́ ọ̀sẹ̀. Ọlọ́run ọjọ́ ìsinmi yóò fún wa ní ìsinmi. Mo kàn ní kí n wá gbà wá ní ìyànjú ni. Pàtàkì àwa ọmọ ìlú Ẹkùn. Àwa tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ gbé jáde síta. Tá a lè pè ní ìrètí fún ìran kóòtù òjíire. Tá a lè pè ní ìrètí fún gbogbo ọmọ Yorùbá káàkiri. Ẹ̀já wo bí tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan táwọn olórí wa ti dé. Tàbí kí sọ pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí májàsọ́lá ti dé. Bí wọ́n ṣe tẹ́wọ́ gbà wá. A ní fàyọ̀ fọ́ o. Ẹ wá wo àwọn ìpínlẹ̀ tá a ti dé. Àgàgà Kwara State. Àgàgà ilẹ̀ Ìgbómìnà. Àgàgà Ìbọ̀lọ́ àti Ekiti tó wà ní Kwara South. Kì í ṣe gbogbo àwọn tó rẹ́rìn sí wa nínú wọn dùn sí o. Tí gbogbo yín náà dẹ̀ mọ̀. Kì í ṣe gbogbo àwọn tó ń pariwo ìlú Ẹkùn ìlú Ẹkùn ni wọ́n ń fẹ́ àṣeyọrí ìlú Ẹkùn. Torí ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló danú dògiri. Ẹ gbà mí bí mo bá ṣe rí ní òwúrọ̀ yìí. Tílẹ̀ bá mọ̀ tí Ọlọ́run bá fún mi lórí ọ̀fẹ́, I will repeat the program. Mo ní ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló danú délẹ̀. Ẹ wá gbọ́rọ̀ májàsọ́lá òòṣà ní Èkó. Gbogbo àwọn tó kí, àwọn tó dárúkọ tó ń dúpẹ́ lọ́wọ́ wọn. Ṣé ẹ rò pé gbogbo wọn náà fẹ́ kí ìlú Ẹkùn ṣe àṣeyọrí? Ẹ máa bá mi lọ́ọ̀fẹ́, ẹ máa bá mi láìkẹ́. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa ó dàbí pé bí alágẹmọ ti bímọ rẹ̀ lẹ̀ tán. Àìmọ̀ jó wá kù sọ́wọ́ alágẹmọ. Ẹ já fúnra o. Gbogbo àwa ọmọ olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Pàtàkì àwa tá a wà nínú ìlú Ẹkùn. Àwọn kọ̀ọ̀kan tàbí méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin tí Ọlọ́run ọba mi ní kẹ́ ẹ jó lórí ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ní ìpínlẹ̀ Èkó ni, ìpínlẹ̀ Ògùn ni, ìpínlẹ̀ Ọ̀ṣun ni, ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, ìpínlẹ̀ Oǹdó ni, ìpínlẹ̀ Ekiti ni, dé Kwara, dé Kogi. Ẹ já fúnra o. Ẹ já fúnra. Àwọn tó fẹ́ sọ wá lórúkọ, àwọn dàbí ti dà. Àwọn èpò tó fẹ́ darapọ̀ mọ́ àlùkìyámà. Àwọn àfòmọ́ tí ò ní iṣẹ́ rere kan tó fẹ́ ṣe fún ìran Yorùbá. Àwọn onídàára, àwọn abankanjẹ́,
àwọn aríjẹ nídìí mọ̀dàrú Sunday Igboho náà rò pé wọ́n kórìíra Sunday Igboho náà rò pé ń lo ògo wọn ò mọ̀ pé gbogbo ilẹ̀ Yorùbá náà ń bàjà lọ́wọ́ wọn á mọ̀ pé kì í ṣe Sunday Igboho náà ṣe lòdì sí òye wọn débẹ̀ the majority of them they are chameleon alágẹmọ aṣọ aláṣọ ni máa ń wọ̀ mo bẹ̀ ẹ̀yin commander state kọ̀ọ̀kan ṣé mọ̀ pé wọ́n ráṣìírí wa ìkan nínú wọn jáde síta oníta bá ti mú kílà gbogbo eléyìí tó kù Sunday Igboho ni kò yé wọn ò rí àṣírí ìrù ẹkùn lóminú fi ń kọ wọn ẹ dẹ̀ mọ̀ pé onílara ni wọ́n ẹ̀jẹ̀ lára ń bẹ lára wọn wọ́n pọ̀pọ̀ ìyà ni wọn ò wúlò fún ìran Yorùbá ẹ̀rí nígbà tí Sunday Igboho wá sí Èkó ìrù ẹkùn 10 àwọn ọmọ ìrù ẹkùn 10 ló tẹ̀lé lẹ́yìn nígbà tí Sunday Igboho wá sí Kwara State àwọn ọmọ ìrù ẹkùn 10 ló tẹ̀lé lẹ́yìn tó bá tún lọ sí another state àwọn tọ̀ṣún ìrù ẹkùn 10 náà ni àdìtàtì àbí tàbá mú 10 ní state kọ̀ọ̀kan ó ti yẹ kí ó yé yín nígbà tí ẹ̀ ń ṣọmọ ọwọ́ táwa 10 yẹ bá ti wúlò tí a ò gbà tá a la etí inú wa lẹ̀ tá a dẹ̀ jẹ́ kó ojú inú wa ó ríran a ní gbà a ní fún àwọn oníbọ̀dì láàyè láti darapọ̀ mọ́ ìrù ẹkùn tèmi yé mi o tèmi yé mi lẹ́kìtì lọ́dọ̀ wa ìwọ́n ní ajá yìí dédé gbó láì bá jẹ́ pé ajá rí kankan ajá dog kì í ṣàdédé gbó tí ò bá ṣe pé ó rí nǹkan kan Ìbíyẹmí you are welcome kì í ṣàdédé gbó mo bẹ̀ yín gbogbo ẹ̀yin commander tí a yàn sípò tí a yàn gẹ́gẹ́ bí aṣojú sí gbogbo state kọ̀ọ̀kan ẹ ní ṣìṣe o ẹ ní jẹ̀bi Ìgbòho kọ́ ló yàn yín o Ọlọ́run Olódùmarè ló yàn yín I want you to be vigilant ẹ mọ̀ tí bàbá Èkìtì ò bá rí ìhìn ní sọ akídanidání ìjọ kan báyìí tó jáde síta Ṣọlá Òjó wọ́n fi mú wá gẹ́gẹ́ bí alámẹ́ni ṣùgbọ́n kò mọ̀ pé ẹni tí Ọlọ́run ọba mi gbé kalẹ̀ lẹ́kìtì látọwọ́ olóyè Chief Sunday Igboho àtàwọn àgbààgbà ọmọ kékeré ni tó ní ọgbọ́n Gani yẹn ọ̀gá yẹn àti ló ń ṣe kiri tá bá sọ pé wọ́n pa ìran Yorùbá ní òun ò tí fẹ́ kú òun ò tí fẹ́ ṣe gbá òun ò tí fẹ́ ṣe kó bàbá ṣáàṣù láì mọ̀ pé yọ wọlé ká lè rò pé ojúlówó ọmọ ọkọ ṣe rí àwọn tó bá ti ń bọ̀ látọ̀dọ̀ ààrẹ jọ̀lọ́ọ̀f ẹja wà kí ààbò àbá wọn jà àbá wọn ṣe kí ni àbá wọn jà ṣùgbọ́n ẹja wà kí ààbò dàbí ti dà ní wọ́n we must not allow them torí afẹ́fẹ́ wọn ti fẹ́ lẹ́kìtì bíbá yìí àti rí fùrọ̀ adìyẹ wọn àṣírí wọn ti tú Ṣọlá Òjó tán torí mo ṣe prógámù kan ní ṣé mo gbé prógámù yẹn ni ó kọ́ síbẹ̀ pé ọmọ tí a bá ń bá wí tó lóun lágídí ó lóun máa parun lójijì ó ti gbàgbé ọ̀rọ̀ tó ń sọ nípa ọ̀gá ọ̀hún. ṣé lóòótọ́ ni kí nìyẹn. ààrẹ jọ̀lọ́ọ̀fù
kí ni problem gbogbo yìí báyìí kí lè ń wá lórí ìyàwó níyàwó bímọ kò ṣe ni kí wọ́n lè tún gbọdọ̀ bímọ wáyé peace báyìí tó olúre ṣe tó gbọ́kọ́ olúre tó gbàdá olúre tó fi kọ́gi wọ́n ti rí wípé ẹ pẹ̀lẹ́ ìyá aládùúrà ọlọ́run ọba mi ti ọjọ́ tó kọ́kọ́ rántí ẹ̀ ládùúrà tó gbàdúrà fún àbólẹ̀ Yorùbá ládùúrà tó gbàdúrà fún gbẹ̀yìn tàbí kí n sọ wípé ọlọ́run ọba mi fún ara rẹ̀ ti market ìrú ẹkùn fún gbogbo àwọn ọmọ Yorùbá láti darapọ̀ mọ́ àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà àwọn fijilantẹ àwọn hunter ìdárayé ṣe wà lára wọn tẹ́mbà rẹ́rìn sí yín ẹja jọ kíyèsí wọn èèrà àwọn ò fẹ́ pòpòrò dénú o wọ́n mi ti bèrè náà ẹja fúnra aṣọ aṣọ àlà ní ìrù ẹkùn wọ̀ ẹ má jẹ́ kó wọ́n ta epo sí aṣọ àlà wa o ẹ máa kẹ́rọ ọmọ wá sẹ́ epo làwárù ká má jẹ́ kó níyangí wọn kó da òkúta sí epo wa kò sí wàhálà ẹ jẹ́ kọ̀rọ̀ mi ó yé yín and I want everybody láti jókòó kó wò ṣe ó rí bẹ́ẹ̀ lóòótọ́ lẹ́yìn eléyìí tí mo dárúkọ yẹ ìkan náà tún wá ìyẹn náà máa kí ni táwọn èèyàn kẹ́ tó lè wọlé ẹ búra àwọn èèyàn ṣe ń ya èké wọ́n ṣe fi èké ba ayé àwọn èèyàn jẹ báyìí kẹ́ tó lè jọ ìlú ẹkùn àwọn náà máa búra ẹlòmíì ò tó bá ta ẹni yẹn ó ní sọ́rọ́ gẹ́sì lò ṣe ìyẹn bá lọ bá géèjì ọ́ìlì mọ́tò yọ ó bu omi dẹ̀ ẹni bá lówó ló ń ṣe sọ́rọ́ gẹ́sì náà ó ní ẹ̀kan ó kí géèjì ó lè ó kì sínú omi ó lè gbé mu ló bá dìbò mí wò ẹ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tánran wá kí ló sọ tí wọ́n fẹ́ fi orúkọ ìlú ẹkùn dá ọ̀ràn ẹ̀yin kọ̀mádà wa ní kẹ́ fúnra ẹ̀yin kọ̀mádà wa ní kẹ́ fúnra ẹ má jẹ́ kó torí yín bàjẹ́ bọ́lọ́run ọba mi ṣe dá Sunday Igboho ní orúkọ Sunday Igboho ò lè bàjẹ́ so bàbá ni orúkọ ìlú ẹkùn náà ò lè bàjẹ́ ṣùgbọ́n ẹ má jẹ́ kán ta epo àlà ẹ má jẹ́ kán ta epo sí aṣọ àlà wa. báwo ni o. wọ́n mà kó ti bọ́ lọ́wọ́ wọn abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ wọ́n dètè wọ́n gbéjà wá. o sáà ti wù agbára ẹ báyìí fún mi náà. ẹ̀yin ọmọ ìlú ẹkùn pátápátá ẹ̀yin kọ̀mọ́dà wa ní stéètì kọ̀ọ̀kan ẹ kìlọ̀ fáwọn ọmọ yín kó sá fún ìjà ìgboro wọ́n gbé wa o. They will provoke you. Àníbìírè ni wá ẹ má jẹ́ ká sọ wá di oníjà àgboro agbára tí àwa ní our energy we want to use it against the enemy of the Yoruba to flush them out of the Yoruba land gẹ́gẹ́ bí ọ̀gá wa ṣe wí pé àwọn tábà ti bá nú gbó wa pẹ̀lú ìbọn ọ̀daràn ni wọ́n ẹni bá fẹ́ ṣòwò ní ilẹ̀ Yorùbá kó bọ́ síta kájọ máa ríra wa. àwọn ará bíbá yìí ń gbèjà ìgboro bọ̀ o wọ́n ń gbèjà ìgboro bọ̀ abẹ́ ẹ̀yin kọ̀mándà wa ẹ bá wa sọ fún àwọn ọmọ tó wà lábẹ́ yìí ká má ṣe entertain ẹni ìjà ìgboro látọ̀dọ̀ wọn. àbí tó bá wà lé òkè jáde lẹ́yìn. ó sì ń fọ́ wọn lórí ara wọn ò balẹ̀. èyí tèkìtì bíbẹ̀ yìí mo tẹ̀sí ẹ̀ lé ní kò lè dáhùn. ẹ̀gbọ́n ẹ̀ ní bíyà ọmọ àlè ẹnu ẹgbẹ́ ẹ̀ ló sọ lálẹ́ pé ẹni tó bá ti ní ìran Yorùbá ò ní nísinmi pé pípa tá ń pa ìran Yorùbá ẹ̀ tá a rí ẹni tó ló tó pòun lò tó fẹ́ máa ṣiṣẹ́ lòdì sí onítọ̀hún ò ní nísinmi ẹni afẹ́ làwọn
wọ́n ní fẹ́ lọ já olùfẹ́ jáde lọ tó mọ̀ ẹgbẹ́ afẹ́ lọ ṣe kí adarí wa ní stéètì kọ̀ọ̀kan kíyèsára ojú inú. ó dàbọ̀ tó bá ti gbọ́ ẹ lọ́nà àti dàbọ̀. ojú inú ní kẹ́ ẹ lò ọgbọ́n àti ìmọ̀ àti òye tí àṣírí àwọn aṣebí ọmọ fi tú sí yín lọ́wọ́ ọlọ́run ọba mi yóò gbé wọ̀nyí. in Ekiti ẹ̀ wọ́n ti lọ tẹ 4 ní orúkọ ìlú ẹkùn security network but thank God ìlú ẹkùn original ìlú ẹkùn kò tẹ fọ́ọ̀mù síta Sunday Igboho ò tẹ fọ́ọ̀mù síta Sunday Igboho dẹ̀ ta fọ́ọ̀mù mo ti ń pariwo yẹ ti pẹ́ ẹ̀rántí pé Sunday Igboho ìlú ẹkùn kò ta fọ́ọ̀ pé voluntary ni lọ́fẹ̀lẹ̀ ló bá dé ẹjá kíyè sára o ẹjá kíyè sára wọn abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ láàrin wọn o abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ láàrin wọn ojúdẹ̀ ni àwọn àgbà àjọ wọn àná ní alákànfin ní sọ́rí gbogbo ẹ̀yin ọmọ ìlú ẹkùn pátápátá ẹjá kíyè sára ó sì ń já wọn jẹ gẹ́gẹ́ bí a ti sọ pé ìrònú ìkòkò ní ọ̀pájá iṣẹ́ yín ò ní bàjẹ́ o ilé yín ò ní bàjẹ́ o ẹ ní ṣàṣetì o ẹ ní jẹ̀bi tàbí kí n sọ wípé ẹ ní ṣoore jẹ̀bi torí pé fọlọ́ntì ara yín ni láti jà fún ìran yín pé kí àwọn ajínigbé ajínipa yìí kó má bàa pa ìran yín tán ṣùgbọ́n tẹ́nìyàn ò bá fúnra ó lè ṣoore kó dẹ̀kun mọ́ lọ́wọ́ láfi ní pé kẹ́ ẹ fi gbogbo ara ṣe kìkìdá ìfúnra ṣe mọ̀ pé àwọn àgbájọ wọn àná sọ wọn ní pásọ fúnra pásọ ajá tí náà àjà òfúra àjà jìn tó nílé ò bá kún kódà gan orí sísítẹ̀mù tí ń bá wọn sọ̀rọ̀ wọn ló ń bá sọ̀rọ̀ orí sísítẹ̀mù tí ń bẹ̀ sọ̀rọ̀. yóò kúrú ilé bẹ́ẹ̀ lọ ẹjá fúnra o àti ẹgbẹ́ náà ní o ẹjá jọ fúnra o gbogbo àwa tá à ń tẹ̀lé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá and everybody that believe in irú ẹkùn security tí a rí gẹ́gẹ́ bí hope tí a rí gẹ́gẹ́ bí solution tí a rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ to deliver the Yorubas in hand of the bandit a gbọ́dọ̀ fúnra ọ̀tá pọ̀ bí olórin kan tó kọ níjọ́ wọn àná pé ọmọ bàbá ẹ má jìnnà sí ilé ọ̀tá pọ̀ o ọ̀tá pọ̀. ṣé lóòótọ́ ni kí nìyẹn. they still believe bí ògbó wọn ní Sunday. kí ni problem gbogbo yín báyìí kí lè wá lórí ìyàwó ní àwùjọ wọn. àná ni mò ń sọ fún yín. ṣé o ti gbọ́dọ̀ fi mọ wáyé bí ìsìláì wọ́n ni. nígbà tí Sunday Igboho ọ̀gá wọn gan dé kó ó dárúkọ ẹgbẹ́ wọn sí. ẹ pẹ̀lẹ́ ìyá aládùúrà. ẹ mọ̀ pé láti lè wáyé. mi ò mọ iye ọjọ́ tó rántí ẹ̀mí àdúrà tó gbàdúrà fún. lẹ́nu àbọ̀ rẹ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho. ìgbà ọdún rántí ẹgbẹ̀rún àdúrà tó gbàdúrà fún gbẹ̀yìn. ṣùgbọ́n a gbẹ́dọ̀ protect that name. ẹ ṣé o ti bímọ o. a gbẹ́dọ̀. ẹ mú nǹkan ọmọ wa di báyìí o. irun orí wa gan ká sọ di ojú lọ́wọ́ tá a wà yìí. ọgbà tí ó ṣe mọ̀ sí bímọ ọwọ́ ta ló ti bèrè tó ti bèrè ṣùgbọ́n wọ́n ti bèrè tó bèrè. tá a bá rẹ́rìn ká máa ríran. torí àwọn àgbà Yorùbá wọn ní tá a bá ń sunkún à máa ríran à ní sọkún. wọ́n bèrè tó bèrè náà. torí wọ́n ti rí i pé ayé ti kẹ̀yìn sí wọn ò ti kẹ̀yìn sí wọn. àwọn náà bẹ́ẹ̀ fi ṣe kàkà kíkú ọmọ jẹ̀sì sí a fi ṣàwádà tí mo mọ̀ pé kò lè bọ́ sí. ẹ máa pẹ́ ọmọ wa o. ṣùgbọ́n tá a bá rẹ
tá a máa rán òní páńpẹ́ ẹ wá fẹ́ ọmọ wá sẹ́. tá a bá tètè di tẹ́ẹ̀tì ẹ̀ wọ́n tún lè fọwọ́ aago wa sẹ́yìn ẹran ti dúpẹ́ onítìrì mo fi ń rọ ẹ̀yìn ọmọ ìlú Ẹkùn bí a gbẹ́dọ̀ fi gbogbo ara ṣe and please mo máa ń sọ ní ọ̀dọ̀ wa lẹ́kìtì bíbá yìí ẹni bá tí ó máa da ìlú Ẹkùn ìlú lẹ́kìtì. àwọn èèyàn ṣe ń ya èké wọ́n ṣe fi èké bá yé àwọn èèyàn jọ láì. ìṣèpè ẹni tó bá ta ẹyin yẹn ó ní sọ́rọ́ gẹ́sì ló ṣe. torí pé kó ń bá a lè rí ipò lòun fi torí ẹ̀ wọlé. ẹni bá náwó ló ń ṣe sọ́rọ́ gẹ́sì náà. ilẹ̀ Yorùbá máa mú ilẹ̀ Yorùbá máa pè sọ́dọ̀ a jẹ́ wípé onítọ̀hún kì í ṣojúlówó ọmọ Yorùbá kí ló sọ. a jẹ́ wípé lára àwọn onílara ló wà àwọn ọ̀tá lára àwọn kò ṣe kò dólúrè ṣe tó gbọ́kọ́ olúrè tó gbàdá olúrè tó fi kọ́gi ló ń tọ̀ wá lára àwọn tó ń ṣenú dídùn sí ti Fúlàní ń fojú wa rí kí ló sọ. láwọn ní pé òun gbọ́ ìrù Ẹkùn tá a máa jà sí ikú. so bàbá ni. onítọ̀hún ò ṣọmọ gidi oníbàbá ìwé báyìí. ìsopọ̀ ẹ̀yìn àgbààgbà wa ẹja báwo fúnra ni o. ẹja ṣe kí ni ẹja fúnra ìlú Ẹkùn ti dé ẹja ṣe kí ni ká fúnra ìwà agbára ẹ̀ báyìí fún mi náà. torí Ọlọ́run ọba mi ló gbé kalẹ̀ láti tú ìran Yorùbá kúlẹ̀ nínú ìgbèkùn mo fi yọ náà Ọlọ́run bẹ̀ yín. òun wà agbára ẹ̀ fún mi báyìí sẹ́yìn. wọ́n ní tapá tì yẹ lápá ló fi ṣe kí ni ló fi ń fúnra lóko. ẹja ṣe kí ni ẹja fúnra torí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò yé wọn. ibi ìṣubú ìlú Ẹkùn náà wá torí pé àwọn ti mọ̀ pé omi ti tán lẹ́yìn ẹja wọn. Ọlọ́run aṣá mi. àwa tá a gbàgbọ́ nínú olóyè ṣiṣẹ́ lè wò ṣá a ní jẹ́ kójú ti ọmọkùnrin yẹn. ẹ bá ń tọkọ. a ní jẹ́ kójú ti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. a ní jẹ́ kójú ti àwọn kábíyèsí wa àwọn bàbá wa orí adé gbogbo. a ní jẹ́ kójú ti àwọn ìyá wa èrèdí tá a fi gbẹ́dọ̀ fún àwọn ẹni bí ní orí ọ̀fẹ́ láti wọ àárín wa nìyẹn. oní tó bá ṣe kí ni. ọlọ́gbọ́n nìyí onímọ̀ nìyí olóye nìyí ẹ dákun wọn pọ̀ tán wa ẹlọ́jọ́ ìlú Ẹkùn mo mọ̀ pé ilẹ̀ Yorùbá ọmọ tú àṣírí wọn síta ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá ọmọ tú àṣírí wọn síta gbogbo àwọn ẹ̀mí ọmọ Yorùbá táwọn ará bíbá ẹ ti pa yóò máa tú àṣírí wọn síta àwọn àgbà ṣiṣẹ́ ìlú ọkọ̀ àwọn ìlú Ẹkùn ẹ̀jẹ̀ àfúrá ìlú Ẹkùn security network ọ̀tàpọ̀ o ìlú Ẹkùn security network àwọn onílára ò tí ì dẹ̀yìn o ṣe mọ̀ pé wọ́n ṣe ń pariwo àfẹ́mí àfàwọn àfẹ́mí tí erin ṣe tó wọgbó wọ́n ṣe ń pariwo ẹ o àfẹ́mí tẹ́kàn ń wo ṣe tó wọ̀dọ̀ àfẹ́mí tágbà rere ṣe tó yọ̀wó lórí ṣọ́nà wọ́n ṣe ń pariwo ẹ wọ́n sì rí májàsọ́lá gẹ́gẹ́ bí ọ̀tá wọn tẹ́mọ́dẹ̀ ti rí májàsọ́lá gẹ́gẹ́ bí ọ̀tá wọn n tó bá tara májàsọ́lá jáde síta wọn ò ní fojú rẹ̀ wò ó ìlú Ẹkùn security network ẹ̀jẹ̀ àfúnra ṣé mọ̀ pé lára wọn jáde síta tó dárúkọ ọ̀gá wa kílà
èrèdí tí a fi gbẹ́dọ̀ fúnra nìyẹn lára nǹkan tó ń bí wọn nínú lára àwọn nǹkan tí ò jẹ́ kán rórun sùn lára àwọn nǹkan tó ń bà wọ́n lọ́kàn jẹ́ nìyẹn o ẹjá fúnra o ẹjá fúnra nínú ìfúnra wa la máa fi tẹ̀síwájú nínú ìfúnra wa la máa fi kọ́ńkà wọn because the Yoruba believe with ìlú Ekun the solution has come tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tí mò ń rí tí mò ń wò yìí ẹ̀yin já wọn nítàn wọn mo dẹ̀ mọ̀ pé àní dójú ti bàbá Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá jẹ́ gbọ́ mi ẹjá fúnra o Ishi state ẹjá wo èèyàn gbà sínú ìlú Ekun o wọ́n ti rán àwọn ọmọ wọn sáàrin wa o ẹ lọ gba fọ́ọ̀mù olóyè sì ń bá wa ṣe pé fọ́ọ̀mù ò tí ì jáde o ọ̀nà tó mi ń gbà wọnú àgbọn kò yé wọn ni o ẹja wọn. àná ṣe kọ́ lọ́wọ́ stúdíò rẹ̀ wọ́n ṣe fídíò lọ́wọ́ stúdíò mi sẹ́. mo ṣe fún gbogbo ẹ̀yin kọ̀mándà state kọ̀mándà kọ̀ọ̀kan ẹja fúnra. ó dàgbọ́ orí sísítẹ̀mù tí ń bá wọn sọ̀rọ̀ wọ́n mú bá sọ̀rọ̀ orí sísítẹ̀mù tó ń bẹ̀ sọ̀rọ̀. ẹja fúnra o ẹja fúnra ẹ ṣiṣẹ́ ṣe o ogun ò ní borí yín. kí ló sọ. as you volunteer yourself to serve the Yoruba land ogun ò ní borí yín lógun ò ṣe borí aṣíwájú wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ọmọ ládé aláàfin ọ̀ládé adé aládé kúnlá gbàfà láàfin kúgbàdùn ọmọ aládé ìṣẹ̀ṣẹ̀ fún gbógun ò ṣe borí olóyè Sunday Ìgbòho ṣá ní July 1st 2021 ogun ò ní borí ẹ̀yin náà ṣùgbọ́n ẹja fúnra o ẹja fúnra. kí ló sọ. all the ìlú Ekun commander state commander ẹja fúnra. ṣé lóòótọ́ ni kí nìyẹn. ẹja fúnra. kí ni problem gbogbo yín báyìí kí lè wá lórí ìyàwó ní àwògé wọn. ṣé yóò ti gbọ́dọ̀ bí wọ́n wáyé kí sì báyìí wọ́n ni. ṣé Sunday Igboho ló lè dá ṣe ni Sunday Igboho ò dẹ̀ sọ níbi kan pé òun lè dá ṣe. ẹ pẹ̀lẹ́ ìyá aládùúrà. ẹja fúnra o. mi ò mọ iye ọjọ́ tó rántí ẹ̀mí àdúrà tó gbàdúrà fún. ẹja fúnra. ìgbà tó rántí ẹ̀mí àdúrà tó gbàdúrà fún gbẹ̀yìn. protect ìlú Ekun ṣe gbọ́ mi. ojú ẹni tí. ẹ ṣé o ti bímọ o. òun ayọ̀ lẹ́ máa sùn. ẹ mú nǹkan ọmọ wa ní báyìí o. Ọlọ́run ọba mi tó gbé ìwé ọgbà tí ó ṣe mo ti bímọ ọwọ́ ta ló ti bèrè pé ṣé ó ti bímọ ìbọwọ́ tí mi ló ti bèrè. mo lá máa ṣàṣeyọrí èyí tí bẹ ní ẹ̀káwọ́ tuntun wa ni mo ti sọ yẹn pé gbogbo àwọn ọmọ ìlú Ekun gbogbo all the state commander ẹ̀fọn. ọwọ́ mi ló ti bèrè náà.